Mọ́mì Obanla, ẹ jọ̀ọ́, mo ní message fún yín. Ó ní fídíò kan tẹ́ ṣe, not quite long. Mo wo fídíò yẹn, and then nínú fídíò yẹn ẹ sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe bọ́ bí goddaughter yín bó ṣe fún yín láṣọ when the going was still good between you guys. And then before kó tó di pé jáde nínú fídíò yẹn, àwa fi pé bóyá èyí ní ìdílé ọjọ́ ṣàǹkó aṣọ yẹn normally ohun tí gbà tẹ́ jáde tẹ́ wá try láti explain pé aṣọ wọn tó wọ̀ lọ sí ọjà Ìdúmọ̀tà ni wọ́n bọ́ fún yín o, wípé wọ́n try láti gbé káwọn èèyàn fi ojú nǹkan tó ṣẹlẹ̀ wò yín. The fact is mi mọ̀ bóyá ẹ ti jó aṣọ yẹn or ẹ ti dá padà or bóyá ẹ ti sun aṣọ yẹn níná or I don't know whatsoever that it is that you've done to that dress. Mi ò mọ ọjà tó tóbi jù ní Kano. Bọ́ṣẹ́rí tí ẹ bá lọ ṣe àdúrà gidi ẹ̀yin ò tiẹ̀ ní dúró lẹ́kọ̀ọ́ rárá. Mo rí pé sáìdì north yẹn lẹ́yìn tí lọ ṣe àṣemáṣe àwọn àbókí yìí náà bá mú yín ní nínà náà bá nù yín. Ẹ̀rọ wọn pa àbókí góònà gbọ́ wọn gbọ́ kàn pa wọn gbọ́ ìyá mi wọ́n na jẹ́ǹtì sí yín lára nílùú Haúsá lọ. Torí ẹ̀ ní ẹ̀ dúró ní surroundings rárá, ẹ̀ dúró ní ilé wa ní ìsàlẹ̀ bíbá. Ṣẹ́rí ẹ lọ kún fún àdúrà Obanla, ẹ lọ kún fún àdúrà gidi kọ́ lọ fọ orí yín yẹn kọ́ lọ bá yín fọ̀, torí tẹ́ bá múra sọ̀rọ̀ yín ilẹ̀ Haúsá lọ́hùn àkóyé mẹ́ẹ̀kánú ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn Haúsá ẹ̀gbọ́n mi ní kábàkábà ẹ̀bùn mi ní sísì bambi àlà torí àná bí wọ́n gba etí yín nínú ìran tí mo rí ìfọ́tíná fún yín ẹ̀ ṣàkọ́kẹ́ tó mú kan bambi àlà Mọ́mì Obanla ẹ̀ tètè lọ ṣàdúrà kán má bàa mú yín ní Kánò kán má bàa gba etí yín bambi àlà torí àná bí. Mọ́mì Obanla ẹ múra. Amebo lovers this. Amebo ṣọ́ra ẹ̀. Kí ló tẹ̀ wá dé náà Amebo? Why did you carry my husband? Amebo this ṣọ́ ara ẹ̀. Ọwọ́ ẹ̀ ṣọ́ ara yín mà. Ọwọ́ ẹ̀ ṣọ́ ara yín sà. Torí àmì tó wà lọ́dọ̀ Amebo yẹn. Ẹ jọ̀ọ́ àti ẹ̀yin ọmọ tẹ́ máa ń sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ Amebo yẹn. Ẹ jọ̀ọ́ ẹ fi mí lẹ̀. Tó bá jẹ́ tèèyàn ni ọwọ́ anybody lè kà mí sí arábìnrin tó wá ní kí n lọ sí mo rí ẹnìkan ní kí n lọ sí ó ní kí n lọ bóyá Kánò òwe ẹ má lọ sí Kánò ẹ má ṣe kinní kan. Number one, mi ò jalè rí, kò dẹ̀ sí traces olè inú ayé mi. Ohun tó bá ṣèyàn téèyàn bá mọ̀ ṣe ló máa fi kàn yàn. So no, má sọ pé máa lọ sí Kánò bóyá tí n bá lọ mú nǹkan kan. Nǹkan ní nǹkan wọ̀ mí lójú. So má ronú pé gbogbo àwọn ọ̀rọ̀ àwọn bóyá àròsọ àbí ìran ọ̀rọ̀ yẹn kò lè ṣẹlẹ̀ sí mi lára. Wọn ò lè lu wọn tó bá rí èrò lẹ́yìn mi àyẹ́sí ni. Tẹ́ bá rí èrò lẹ́yìn mi anywhere you see bó bá rí mọ́là bóyá mo fẹ́ fún wọn lówó. So pé bóyá mo lè lọ ibì kan wọ́n lè pariwo lè lọ́ta mi bí ọmọ kí wọ́n fẹ́ pariwo lè lé mi ò jalè rí náà. Ẹ̀fún ayé kan ò dẹ̀ lè mú mi. Orúkọ ìdílé mi ò bàjẹ́ rí. Àwọn èèyàn kàn try láti bàjẹ́ bọ̀ kò lè bàjẹ́ nítorí pé kí ni èmi gbogbo wa bàjẹ́. So ẹ má worry ẹ̀yin èèyàn máa appreciate yín. Mi ò fẹ́ ẹ má attach mi mọ́ ọ̀rọ̀ ọmọbìnrin yẹn mọ́. Ṣó ti yé yín? Torí Ọlọ́run kì í sọ̀rọ̀ kó lóhùn sọ bẹ́ẹ̀. Mo bẹ̀ torí Ọlọ́run. Ẹ bá mi jẹ́ kó lọ́run ṣàṣepé oore lórí ìdílé mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ kó lọ́run kó ṣe àṣepé oore. Mo ti fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run kó lọ́run dá. Bíbélì ní á dá fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo nǹkan tí n bá ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba tí n bá ṣe sí ẹnikẹ́ni
pàápàá sí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn rò gbogbo nǹkan tí n bá ṣe sí láyé kí Ọlọ́run fúnra rẹ̀ kó gba ẹ̀san yẹn kó gbà lára mi. So èmi ò bẹ́ anybody, èmi ò bẹ́ èèyàn kankan ní ẹjọ́. Ọmọ yẹn mi ò bá lẹ́jọ́. Ojoojúmọ́ mo sọ fọ́lọ́run mi pé Olúwa kóńkóń kó má pa wá pọ̀ tí mo dẹ̀ mọ̀ kó lè pa wá pọ̀. Lẹ́yìn show yìí èèyàn lè ṣe show 1 million fún mi, I don't have interest. Mo ti sọ fún yín pé mo ní mi ò ní interest fún orí social media ká máa ṣe oríṣiríṣi ká máa tí n bá jó mo jó ijó mi ò bá yàn wí, tí n bá kọrin mi mo kọrin mi kò bá yàn wí, tí n bá ń ṣe anything mi ò ṣe ń ṣe kí n máa jó kí n máa ṣẹnu báyìí kí n máa ṣe. Ẹ̀yin tẹ́ ń wò mí ti pẹ́ mọ̀ pé nǹkan ti style mi nìyẹn, style mi nìyẹn. I'm a politician ni mi to the core. So it is not every ọ̀rọ̀ tí n bá sọ àbí nǹkan tí n bá ṣe lè máa attach mọ́ anybody. Ó ṣe ṣe kí wẹ́pọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ mi mò ń bá wí, tí n bá dẹ̀ bo olóṣèlú wí mo máa ń like kí n máa ṣe bí káà ṣe bí pẹpẹ, ó ti mí mi lára. Ikán yẹn lè gbà lọ́wọ́ mi kí n ṣe yẹ̀yẹ́, nobody tó lè gbà lọ́wọ́ mi, ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ ẹ̀gún tó bá mú kálukú ni kò sọ. I don't have interest. Téèyàn bá sọ̀rọ̀ gbogbo nǹkan tó yẹ ibi ọ̀nà tó yẹ kí n ti lè máa rí oríṣiríṣi mo tún ti lè block wọn, mo ti block wọn. Mi ò ní interest ni. Mo gbàdúrà k'Ọlọ́run fúnra rẹ̀ kó fún gbogbo everybody ní àlàáfíà. Mo rò fire bracing Madam Obanla in the next 10 months Tokunbo triplets we are expecting arúgbó méjì. Èmi àtọkọ mi àwa kàn tún gba ara wa kiri nìyà. Kí ló ń jẹ́ ìbejì? Ìyẹn ò ní ká lóyún. Ìta tí ń ṣe tipẹ́tipẹ́ ṣé wá já à ń bára wa sùn. Èmi àbọ̀dá àdìsá máa ń dóra wa gidi ni. Ṣáà méjì lè ká máa dóra wa. Máa ń tẹ̀lé ra kiri ni. A máa ń tẹ̀lé ra wa kiri, a máa jọ ń wẹ̀, a máa fọ́ tẹ̀dí ara wa. It's not new. Gbogbo àwọn tó wọn family mi mọ̀ wá náà. Tẹ́ bá wá sí ọ́fíìsì ẹ bá wá sọ́dọ̀ ẹ lè bá mi kún kan lọ́ba. Àwọn ọ̀rẹ́ ẹ̀gán mọ̀ mo lè lọ jókòó lébi kí n máa fọwọ́ rìn díẹ̀ báyìí. A máa ń ṣeré, he's my friend. So we are used to afẹ́ dúra wa yẹn, it's not pé a ṣe ń dúra. Bímọ ọmọ àti bímọ ọmọ wa ti dàgbà. Our last baby will be 18 this year, baby nurse. So kí wá ní kíní ọmọ ọ̀la tún bí àbáwọn ọmọ wa. Àwọn ọmọ ẹ má wọ̀rí kí n tó kó UK mi ní ṣojú àwọn ọmọ mi o. If possible gan ti máa ṣe wọn kò sí ní tẹ́fẹ́ ṣe fún wọn. Ẹ máa gbọ́ ìbò, ẹ máa gbọ́ fọ́nẹ̀ àwọn ọmọ mi, ẹ máa gbọ́ ìbò wọn. Ẹ máa detí ni. Ìkan ti wà bẹ́ẹ̀ mi ń gbọ́ wọn tó máa sọ kí ló wí kí ló ń sọ mo sì bá falálẹ̀. What is he saying? Ẹ máa gbọ́ ìbò wọn. Wọ́n máa bá mi sọ̀rọ̀ ẹ máa gbọ́. God has done, in fact Ọlọ́run ti ṣe dáadáa fún ìdílé mi already. So me need time. Ṣé ti yé yín? Hello? Alva, báwo rí? Mi ò ní time pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn yẹn lọ máa bẹ́lú mi lọ máa bá wọn fà. Just leave my family. Leave me. I don't have anything with you. Ṣé ti yé? Kò bá bú mi, kò tún wá sí show, kò bú mi, kò wá sí kíní kan. Kò wá sí kíní kan already. Kí la tún fẹ́ kọ́ Ọlọ́run ṣe? Ọlọ́run ti dáwọ́ àdúrà already. Àwa Ọlọ́run kàn ṣàánú mi ni. Ọlọ́run kàn ṣàánú mi ni. Ọlọ́run ẹ bá ètò ọjà wà lẹ́ o. Ẹ ṣé o, gbogbo yín mo lọ́ọ̀fù yín. Ṣàlàáfíà lẹ́wà ẹ lè gba àwọn yẹn. Alva ẹ lè gba. Ọ̀rẹ́ mi before ṣé mi kì í máa láàfà fún. Ẹ mọ̀ wá tí màá tọ̀rẹ́ mi before ti bẹ̀rẹ̀. Máa ń wọ̀nyàn tá ti bẹ̀rẹ̀ tá ti fàfàfà lórí social media. Tá ní mi ò lọ Alva fún bíbá. Má lọ Alva mi ó ti mọ́ mi lára. Alva.
kí ẹ ẹ̀rí ìsọnù yẹn ẹ lè gbà lẹ́nu, ẹ lè gbà. Mo dẹ̀ máa jó, máa tajà mi, máa polówó ọjà mi, kò sí. Ẹ̀yin ni kẹ́ ẹ máa wò mí tẹ́ bá rí pé ẹ fẹ́ rí ẹ blọ́ọ̀kì mi. Gbogbo nǹkan èmi ò kàn ní interest to be sincere. Mo bẹ̀ yín ni. Ẹ̀yin tẹ́ bá ń bá ẹni yẹn ṣe anything bóyá just because of me, bóyá ẹ like mi, bóyá torí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. For my own sake pé lórí Obanla ẹ má wọrí, ẹ ṣàfihàn ẹ fi gbé lẹ́sìwájú Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bọ́lájí dúró á ní ẹranjú mọ́ èmi àti ranjú gbogbo yẹn, ẹ má wọrí, ìyẹn ti wà tipẹ́. Máa ranjú, máa yarán, máa yí kíní, ẹ má wọrí. Ọlọ́run wà lójúṣe, ẹ bá mi jẹ́ kó lóun ṣàṣepé oore lórúkọ Jésù. Ojú ò ní tì mí, dẹ̀ ní wá yín tì, ṣó ti yé mi ní wá yín tì. Àìbámọ́ lè sọ ẹni tí tẹ́ ẹ bá rí mi tí mi bá dáhùn, gbogbo yẹn ti di kí ni mo sọ fún yín, àfisẹ́yìn tí eégún fi ṣọ. Tọ́ bá ní kí ìgbé ayé fìyàn làkàlàkà, ọ̀rọ̀ ẹnu mi ò dáa, ọ̀rọ̀ ẹnu mi ò dáa. Láàrin èmi ò dé ṣé mo èmi ò gbọ́dọ̀ sọ pé bí mi àti wọn ti jọ ṣe a máa jọ ṣe kí wọ́n máa rí kí nǹkan ṣe mọ̀. Èmi ò fẹ́ kí nǹkan èèyàn kó bàjẹ́, ṣòye mi ò fẹ́ kí kíní yẹn pọ̀. Èmi gan mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù, mo dẹ̀ mọ̀ pé nǹkan ó ti ṣé kò yẹ àná. Tó bá rí nǹkan tó rí pé kíní yẹn ó ń pọ̀, èmi gan mọ̀ pé kíní yẹn pọ̀, ṣó ti yẹ tó fẹ́ mo mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa kó nǹkan kò dáa mi gbọ́dọ̀ continue kò dáa, ṣó ti yẹ. Ẹ jẹ́ ká gbogbo ẹ̀ síwájú Ọlọ́run. Ẹ mọ̀ pé mi abiyamọ lèmi, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kẹ́rẹ́ ká fi síwájú Ọlọ́run. Ẹ jẹ́ kọ́ náà fúnra rẹ̀ kó dájọ́. I don't have interest. I don't have interest. To be sincere, Ọlọ́run, I don't have interest. I want to have my peace. Mi ò fẹ́ máa lọ ẹ mọ̀. Ẹ rí i pé mo ti fáìn gan tẹ́lẹ̀. Ẹ tún fẹ́ máa fún mi ní kinní kí n máa ẹ má bẹ̀ wà ìjẹ́ mọ́ mi lára o. Ẹ̀yin náà lẹ sọ pé mo ti fáìn. Ẹ tún fẹ́ ẹ má dá wàhálà lẹ̀, ẹ má yẹ kí n tún lọ ugly. Ẹ jọ̀ọ́ mo enjoy olùdé mi o. Ẹ̀yin tèmi, I love you all. Mo rí ẹmọ mi anamá wà á wà yìí ìyá mi ṣó wa okay. Àti wà UK àwa ti gbádùn ayé wa àti wà ń bí. Ẹ̀yin tèmi, I love you. Ẹ̀yin tèmi, mo kàn kọ́ ẹ̀kọ́ lórí social media. Mo kọ́ ẹ̀kọ́ gan, mo kọ́ ẹ̀kọ́ gan. So ẹ̀kọ́ yẹn mo dẹ̀ ti fi sọ́wọ́ ọwọ́ ìsinmi. Ẹ̀kọ́ yẹn dẹ̀ máa wà ń bẹ̀ tó jẹ́ kò sí ohun tó máa yẹ. Mo kẹ́kọ̀ọ́ gan, ó jẹ́ kí n gbọ́n, ó jẹ́ kó rí mi pé, ó jẹ́ kí n ní ọpọlọ, ó jẹ́ kí n wò pé àwọn kí ni mo lè sọ, ta ni mo lè súnmọ́, ta ni ó jẹ́ kí n mọ̀ kí wọ́n lè máa tún máa avoid fúnra. Mo kọ́ àwọn ẹ̀kọ́ tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣàánú fún mi, á fún mi lórí ọ̀fẹ́ àti máa ṣe tèmi láti máa ṣùgbọ́n lórí ìkànnì yìí tó bí sí. I want to just be on my own. Kí n máa ṣe tèmi. Ọ̀rọ̀ mi ò báyàn wí. Ẹni tí máa ṣe show, ẹlòmíì ẹ má sọ pé ọ̀rẹ́ nìkan mò ń bá wí. I just want to be doing my own. I want to be doing my own and mo understand. Mo rán ẹ̀mí èèyàn nítọwọ́ mi bọ́ láíláí. Tèmi náà nítọwọ́ èèyàn bọ́ tó bá ṣe kíní kan ó bọ́ lọ́wọ́. Ẹ mú rí yẹn. Mi ẹjọ́ because no wọ́n sọ fún mi pé a máa ṣe ìdíwá depression is real. Kíní kan ìṣe kíní kan depression is real. You understand? When you see somebody tó ń wò tó wá ti ń wo nǹkan mi lára ẹjọ́ as ẹni tó ní ẹ̀mí Ọlọ́run lóòótọ́
tó dẹ̀ mọ nǹkan tí ó wà ní Bíbélì tó dẹ̀ ń sọ tó dẹ̀ fẹ́ wùwà Bíbélì lóòótọ́. Let's leave everything to God. Ẹ jọ̀ọ́ àdúrà nìkan ni kẹ́ máa bá mi gbà pé nǹkan t'Ọlọ́run ṣe nínú ìdílé mi kó má bàjẹ́ because God has been so wonderful to my family, especially this year 2025. So mi ò gbọ́dọ̀ jẹ́ kí oore t'Ọlọ́run ṣe, mi ò gbọ́dọ̀ jẹ́ kí èṣù àbí ọ̀rọ̀ orí social media, mi ò gbọ́dọ̀ jẹ́ kó bà nǹkan t'Ọlọ́run ṣe fún mi jẹ́. Ṣó ti yé yín? Ṣé kò yé yín? Ó ṣeéṣe kó jẹ́ pé it's a test from ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. T'Ọlọ́run bá ṣe oore fún ẹ, how do you want to manage it? Tí o bá rà àánú gbà, how do you want to manage àánú tó rí gbà? Tí àánú bá ṣẹlẹ̀ nínú ayé ẹ̀, how do you want to manage it? My family has been surrounded with testimonies upon testimonies every day. So, ẹ jọ̀ọ́, I don't want to mi fẹ́ kí n tún wá máa t'Ọlọ́run ṣe mí lóore kí n wá máa wá jà. Ìjà lè gba nǹkan dànù lọ́wọ́ mi. Mi dẹ̀ fẹ́ kí ìjà gba orí Ọlọ́run ó gbà lọ́wọ́ mi. Fáà mi believe pé mo lè travel kí customer máa rajà lọ́wọ́ mi tó tó bẹ́ẹ̀, mi believe. Ẹ káàbọ̀ padà sórí ètò Lédìkè Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation. Ó tún fẹ́ pọ̀ jù ìgbà tí mo wà nílò. No going back. Yorùbá nation. No going back. I want this. No retreat, no surrender. Yorùbá nation làwa dúró fún. Yorùbá nation làwa jà fún. Ẹ̀gbọ́n náà kí lẹ́yìn jà fún. Yorùbá nation la jà fún. Kí lẹ́yìn wà fún. Yorùbá nation la wà fún. Yorùbá nation làwa wà fún o. Owó làwa jà fún o. Àwọn ò gbẹ́kẹ̀lé kankan. Àṣírí kankan tó ju ọ̀rọ̀ Yorùbá nation yìí lọ. Yorùbá nation òun ni wá lọ́jọ́kọjọ́. Òun la dúró lé lórí. Òun la gbàpò tí la jòkó tì. Ọlọ́run Elédùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀rọ̀ ọba tó ní dédé àsìkò táwa yìí. Ọba tó ní ká máa bẹ́ẹ̀ ó gba ilẹ̀ Yorùbá fún wa. Ẹ wo kaftan, ẹ ti rán aṣọ lóríṣiríṣi tá ti display. Ẹ wo kaftan, ṣé ti rí? Elastic ló wà ńbẹ̀ o, elastic ló wà níbi àyè, elastic ló wà ní waist ẹ̀. Ṣé ti rí waist ẹ̀? Elastic ló wà ńbẹ̀. Àpẹ̀ wa jẹ́ butterfly. I believe I can fly. Owó lápá ẹ̀. Ẹ tún wá wo eléyìí náà báyìí. Eléyìí náà tún wà ní kọ́lọ́kọ́lọ́. Ankara ni o, ó wá kóṣẹ́ sí. Ó ní side pocket. Ó ní side pocket tí o àpò wà bí eléyìí o, two side pocket. Ẹ ti àpò ẹni mo kọ́wọ́ sí, ṣé ti rí báyìí. Another ones tún wà o. But tó jẹ́ style tó jẹ́ another pattern Ankara and another colour lóríṣiríṣi la ní bí báyìí. Ẹ pé Lédìkè Ìfẹ́ Olúwa, the baby of Yorùbá nation. Tó bá jẹ́ ti tàwọn dádì náà ni ẹ wò. Ṣé ti rí senator wears tó fine tó wú yes. Kọ́lọ́kọ́lọ́ ẹ wà ẹ wo design wájú ẹ̀yẹ ṣe rí pátá tó iyọ̀dùn. Atato iyọ̀dùn. Very fine materials. These are senator wears. Òun lẹ ń wò with fine design. Another design too with another fine colour. Kọ́lọ́kọ́lọ́ wọn náà wà ní oríṣiríṣi. Bẹ́ẹ̀ bá ṣe kíni, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. I have them size by size. Ẹ jẹ́ tún gbé mi wá. I have sizes lóríṣiríṣi. Fine style, fine colours, fine size. Mi ò ṣe kò gbà kó wọ mi ò ṣẹlẹ̀ ṣẹ́ tí rí. Ẹ rí pé design àpò ẹ̀ àti tiwájú ẹ̀ tún yàtọ̀ sí tẹ̀kọ́. Bẹ́ẹ̀ náà ni mo tún ṣe lánàá dá design. Tó bá wá já gbádá lẹ́fẹ́ tòkè tilẹ̀ complete tó fine gidi kò ṣe máa tú yẹyẹyẹ. Bí mo ṣe lè máa tú aṣọ obìnrin mi lè máa tú tọkùnrin bẹ́ẹ̀ kọ́nà kó jọ náà lóore kó pèsè ṣọ́ọ̀bù fún wa. Tí ṣọ́ọ̀bù bá wà sí ẹ̀ àháǹgì gbogbo ẹ̀ lọ sínú ṣọ́ọ̀bù. So ẹ pè mí kẹ́ wá rajà àwọn aṣọ ọkùnrin mo ní wọn lóríṣiríṣi ó pọ̀. Àwọn tóbìnrin náà dẹwà àwọn fẹ́fẹ́ damask. Àwọn damask tó lẹ́gba tó lékú. Ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi mo fẹ́ lẹ́dùnmáà ẹ̀bẹ̀ yìí. Ẹ wá patronize mi wá bá mi rajà. Mo láwọn aṣọ tó wà pa gan. Àwọn aṣọ tó fine báwo lẹ ṣe fẹ́ wọn sí?
tó bá jẹ́ ìmọ̀ mi náà lẹ fẹ́ ṣòkòtò àtẹ̀wò tẹ́yìn ò bá fẹ́ ṣòkòtò tó jẹ́ àwọn gown tó kàn máa free lára yín Bismillah ó wà ńlẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ẹ wò summer tí ń bọ̀ díẹ̀díẹ̀ àwẹ̀ ń bọ̀ iléyá ń bọ̀ Easter ń bọ̀ ẹ tètè raṣọdún yín sílẹ̀ ẹ̀yin mọ́mì ẹ wá raṣọ tó fine lọ́dọ̀ Lady K tó bá jẹ́ àwọn aṣọ tó stone lẹ́fẹ́ mo ní tó bá jẹ́ lace mo ní lace ẹ̀yin tẹ́ bá fẹ́ lace wà so bó ṣe jẹ́ nìyẹn ẹ pè mí ojú òní tí ẹ̀yin tẹ́ má dẹ̀ fẹ́ ra àwọn jewelries tẹ́ máa lọ sí Eid tẹ́ máa lọ sí Jimat tẹ́ máa lọ fún church fún Easter gbogbo àwọn set wear ìzówó aṣòkè náà dẹ̀ wà àwọn aṣòkè gown tó fine oh my god tí bá ti imagine àwọn aṣọ tí mo ní bíbá yìí ó máa sweet me for body because èmi gan mọ̀ pé yes nǹkan kí sẹ́sẹ̀ ràgó kékeré aṣọ Lady K ẹ wà ní ẹ wo àwọn sẹ́ẹ̀tì tó kéré jù náà àwọn aṣọ tí mò ń tà òun ló wà lọ́rùn mi àwọn the most lowest set òun ló wà lọ́rùn mi yìí ẹ̀dẹ̀ wo bó ṣe fine tó ẹ wo bó ṣe mu ó ní wọn ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi so ẹ pè mí ò kẹ́ wá ra aṣọ ẹ má dẹ̀ gbàgbé láti bá wa ṣí ètò ẹ má gbàgbé láti bá wa like program tá a ṣe kẹ́dẹ̀ bá wa comment sí gbogbo ẹ̀yin tí a bá fẹ́ polówó ọjà ẹ gbé polówó wá fún Lady K ẹ̀yin tí a bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Aba jẹ̀dí ò máa kọ̀wé o gbogbo ẹ̀yin tí jẹ́dìjẹ́dì ti pa oko yín ẹ má ní Lady K ò sọ fún yín o the only place ẹ ti lè rí solution sí iléeṣẹ́ TL Natural Aba gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yóò lé dáadáa ẹlòmíràn pé báyìí pé Lady K ó tẹ̀ ti wá sọ àwọn báyìí kí ló fẹ́ ṣe báyìí nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ mọ́ ẹ má jẹ́ ọgbọ́n ta ẹ tètè má lọ iléeṣẹ́ TL Natural Aba gbogbo ẹ̀yin dádì 30 90 30 80 mo fi ọwọ́ ìsọ̀yà fún yín ẹ dóbò bí ọmọ 20 years I'm telling you the real fact ó ṣùọ̀ fún mi ní gàrá tó ṣùọ̀ kẹlẹ̀ mọ bó ṣe mú yes tó ká máa sẹ́yìn 30 80 30 70 tẹ́wàá lè ṣe dáadáa why is it like that ẹ má ẹ̀kọ́ gbé ríngì tó ìyàwó yín síta o ẹ má sọ pé ẹṣọ́ jọ ń jẹ ni ẹ má dá wọn lóhùn wọn parọ́ fún yín ni ó jẹ́ ní o obìnrin míì kò lè dá sùn sínú ilé pẹ̀lú ọkùnrin for 1 week 2 weeks 3 weeks ó máa béèrè fúnra rẹ̀ ní bí wọ́n bá fi lọ ó máa fi lọ wọn so gbẹ̀yìn dáadé ẹ̀yin mọ́mì ẹ pè mí kí fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Aba TL Natural Aba their product is very very good bó ṣe jẹ́ nìyẹn ojú òní tí wá wọ́n dẹ̀ lóògùn diabetes náà so ẹ pè mí o kẹwàá rajà o ẹ ṣe gan ẹ̀yin tẹ́ fẹ́ polówó jẹ gbé polówó ẹ̀yin tẹ́ fẹ́ African food mo ní ráìsì ọ̀fadà mo ní gàrí ìjẹ̀bú tó gbẹ dáadáa epo pupa irú ẹ̀gúsí àlọ́gbọ̀lọ̀mọ̀gbọ̀lọ̀ ti tán èlùbọ́ ọ̀ṣù tó wà pa tó mú yes èlùbọ́ tó fà èlùbọ́ ọ̀ṣù correct one dánwò ló bí ọkẹrẹ ìbájá Amẹ́ríkà lẹ́wà mo ń send Africa food sí Amẹ́ríkà ẹ pè mí máa bá yín send ẹyẹ tẹ try ẹ wò èlùbọ́ gẹ̀dẹ̀ wa wọn tẹ jẹ́ kó dilẹ̀ pápápá bí mo bá yàn láìka èlùbọ́ gẹ̀dẹ̀ tó yẹn òun làbá ti ṣí wọlé rẹpẹtẹ èlùbọ́ ọ̀ṣù la ṣí wọlé jù tọ̀gẹ̀dẹ̀ láyé bò wìtìwìtì gbogbo àwọn tó dẹ̀ ra èlùbọ́ ọ̀ṣù lọ́wọ́ mi náà wọ́n mọ̀ pé yes ó yàtọ̀tọ̀ èmi gan mi ò lè fi wé èlùbọ́ tí mo rà ń lu ìgbà tí mo kọ́kọ́ dé ìyàtọ̀ wà ń bẹ̀ yìí tí mo ti rà nílùú yìí tí mo jẹ kù tí ọjà mi fi dé mi ò lè ró papọ̀ mọ́ tí mo ní because the difference is clear mo abandon ẹ̀sẹ̀gbẹ̀ kan ni èlùbọ́ gidi mo jẹ́wọ́ pé yes ọmọ oko tó gbó kírákírá ni mí ọmọ Ìbàdàn ni mí oúnjẹ ìlú mi lọ́kà so gbẹ iṣẹ́ bá nídìí èlùbọ́ gidi ẹ pè mí a ti sẹ́ ó wà òkè kò sí pé ẹ̀ṣẹ̀ ń sẹ́ so bó ṣe jẹ́ ní Lady K African food is available so ẹ pè wá ẹ̀yin tẹ́ fẹ́ ra spiritual items gbogbo ẹ̀yin tẹ́ ní 1 or 2 things tẹ́ face ẹ jẹ́ kí n sọ fún yín mi ò fẹ́ máa rojọ́ jù lórí social media torí àwọn tí wọ́n ti bà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ so I don't want to talk much about it but ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ní any still spiritual items for any kind of product contact me Lady K Ìfẹ́ Olúwa show ṣé ti ìtúwọ́ ni ìṣẹ́gun ni àánú ni ààbò ni owó ni ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ẹ pè Baby of Yorùbá Nation fún àwọn spiritual items àwọn tá fi orúkọ Jésù Kristi ṣe tó dẹ̀ confam tó mú yes ẹ pè Lady K lọ́fíńdà wà òróró wà gbogbo àwọn tó ra spiritual items lọ́wọ́ mi they always sọ pé Lady K mo tún fẹ́ kọ́ báyìí ìyí tí mo rà yẹn ṣé ó kù ẹ bá ṣe fẹ́ sí ni
try it ẹ̀dánwò lóbìyàn kẹrẹ ẹlòmíràn sọ pé àwọn ti lo ṣẹ́ kò tiẹ̀ ṣiṣẹ́ báwo ló ṣe lò irú iṣẹ́ wo ló gbélé ẹ lọ́wọ́ gbélé díkẹ́ ìfẹ́ olúwa ṣò àwọn iṣẹ́ kan wà tó yẹ pé àwọn kan ló yẹ kẹ́ ọkọ̀ fi ṣáájú òun ló máa fi kẹ́yìn for example ẹlòmíràn ní àlélé díkẹ́ bísínẹ́sì kò lọ déédéé ó ní àwọn kankan tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣe kí o tó ṣe kí ni kó tó lo ọṣẹ aṣínà ọ̀nà adẹ́ẹ̀ṣì ìyẹn ti ṣe kí ni ó confam so mi ò fẹ́ rojọ́ jù lórí àwọn spiritual items yẹn because àwọn oní social media wọ́n ti bà so many things jẹ́ but I can't do láti má ṣe because it's my line so that is it so gbogbo lówó ní baby of Yorùbá nation ẹ pè mí kẹ́ wá rajà ẹ bá wa ṣí ètò ire o.